Àròjinlẹ̀ òwe Yorùbá. Ẹ kú ilé lọ́sẹ̀ yìí, mo kí wa káàbọ̀ sí orí ètò wa Àròjinlẹ̀ òwe Yorùbá ti ìkànnì Crown Top Media ti ìbánidọ́rẹ̀ẹ́ ti ìtàkùn àgbáyé. Orúkọ mi ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram. Lórí ètò wa lọ́sẹ̀ yìí, ẹnikẹ́ni tá a bá sì ti rí tipẹ́ ẹ̀ka àti la máa ń kí àwọn ènìyàn wa. Ẹ̀yin tá a ti ríra tipẹ́ lórí ìkànnì ti ìbánidọ́rẹ̀ẹ́, mo sọ wípé ẹ̀ka àti nítorí pé a ti ríra tipẹ́. Lórí ètò Àròjinlẹ̀ òwe Yorùbá ti ìkànnì Crown Top ti ọ̀sẹ̀ yìí, òwe mẹ́ta náà ni mo mú wá fún wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé mẹ́ta náà ni mo máa mú wá fún wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Òwe àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ nà sílẹ̀ fún wa lọ́sẹ̀ yìí, a máa wí pé ẹni bá lè nílùú, oyè la fi ń rọ̀ ọ́, òun ni Yorùbá sọ. Bẹ́ẹ̀ ni, Yorùbá máa sọ wípé ẹni bá lè nílùú, oyè la fi ń rọ̀ ọ́, òun ni òwe alákọ̀ọ́kọ́ fún ọ̀sẹ̀ yìí fún ètò Àròjinlẹ̀ òwe Yorùbá. Òwe ẹlẹ́ẹ̀kejì tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí, a máa wí pé ẹni lárúgbó nílé tó nóhùn ní bàbá, ó ń tan ara rẹ̀ jẹ ni o. Ẹ bá mi sọ fún un. Bẹ́ẹ̀ ni Yorùbá sọ. Ẹni bá lárúgbó nílé tó ń sọ wípé òun ní bàbá, Yorùbá sọ wípé ó ń tan ara rẹ̀ jẹ. Òun ni òwe ẹlẹ́ẹ̀kejì tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kẹta sọ wípé aṣòro dà bí àgbà. Bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ. Òwe ẹlẹ́ẹ̀kẹta ti ọ̀sẹ̀ yìí, ó sọ wípé aṣòro dà bí àgbà. Àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n tẹ̀síwájú lórí ètò Àròjinlẹ̀ òwe Yorùbá ti ìkànnì ti Crown Top lọ́sẹ̀ yìí, mo fẹ́ sáré ṣe àgbéyẹ̀wò àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa. Ẹ má jẹ́ á gbàgbé, òwe alákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ nà sílẹ̀ fún wa sọ wípé ẹni bá lè nílùú, Yorùbá máa sọ wípé oyè la fi ń rọ̀ ọ́, òun lòwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ẹni lárúgbó ńlé ẹni lárúgbó ńlé tó nóhùn ní àgbà, ó ṣe kí ni? Yorùbá sọ wípé ó ń tan ara rẹ̀ jẹ, òun ni òwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta sọ wípé aṣòro dà bí àgbà. Bẹ́ẹ̀ ni, àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí rèé. Láàárín ìṣẹ́jú díẹ̀ sí báyìí, mo fẹ́ kó yé àwa tá à ń wò mí nílé wípé mo fẹ́ sáré sọ àwọn oríṣiríṣi òwe tí àwọn Yorùbá máa ń lò. Ẹ mọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa òwe, a máa sọ wípé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tọ́rọ̀ bá sọnù, òwe báyìí la fi wá. Tá a bá wá ń fi òwe wá ọ̀rọ̀, tàbí tí òwe bá wá jẹ́ ẹṣin ọ̀rọ̀, àwọn oríṣi òwe mélòó ló wà gan ní pàtó? A lè dárúkọ iye òwe tó wà tán, ṣùgbọ́n ní ti ibi tá a bá ṣẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí, a ní àwọn òwe tí àwọn àgbà máa ń lò fún òwe ìbániwí. Bẹ́ẹ̀ ni, òwe ìbániwí wà, òwe ìgbanilámọ̀ràn wà, òwe tí a máa fi ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wà, àti òwe tá a máa ń lò láti fi yanjú ìjà. Àwọn òwe lóríṣiríṣi ló wà, ṣùgbọ́n nítorí àkókò wa lónìí, mo kàn fẹ́ sáré mú eléyìí wá fún wa ní ráńpẹ́ ká lè mọ àwọn oríṣi òwe tó wà. Òwe alákọ̀ọ́kọ́, a máa ní òwe ìbániwí, a máa ní òwe ìgbaninímọ̀ràn, a máa ní òwe tí a fi ń tọ́ni, bẹ́ẹ̀ sì ni òwe tí a fi ń làjà wà. Ibi tí wọ́n gbé dúró dé lónìí lórí ètò Àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí rèé. Kó tó di pé wọ́n lọ lórí ètò Àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí ti ìkànnì Crown Top Media, mo fẹ́ sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀. Òwe àkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ fún wa, òun ni wípé ẹni bá lè nílùú, Yorùbá máa sọ wípé oyè la fi ń rọ̀ ọ́, òun ni òwe àkọ́kọ́. Òwe ẹlẹ́ẹ̀kejì tí mo nà fún wa sọ wípé ẹni lárúgbó nílé tó nóhùn nágbà, Yorùbá sọ wípé ó ń tan ara rẹ̀ jẹ, òun lòwe ẹlẹ́ẹ̀kejì. Òwe ẹlẹ́ẹ̀kẹta wípé aṣòro dà bí àgbà.
àwọn òwe tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí rèé. Mo tún wá sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi òwe tí àwọn àgbààgbà máa ń lò. Mo sọ fún wa wípé òwe ìbániwí wà, òwe tá a fi ń gbani nímọ̀ràn wà, òwe tá a fi ń làjà wà, àti òwe tá a fi ń tọ́ni. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí mo fún wa lọ́sẹ̀ yìí rèé. Ṣé rí pé àrà ọ̀tọ̀ ni ètò wa ti ọ̀sẹ̀ yìí? Mò ń lọ lọ́sẹ̀ yìí ni o, mò ń lọ bí mo ti ń lọ. Èmi ni wọ́n máa lọ, wọ́n sì máa bá yín. Èmi náà ni arákùnrin Oyewolu Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Àròjinlẹ̀ òwe Yorùbá. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé lálàáfíà. Ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.